nígbà tẹ́ wà ní SDP tẹ́ padà wá sínú ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Kwara mo fẹ́ bi yín báyìí ẹ̀ǹkan yìí olóṣèlú ẹ máa sọ yìí pé wọ́ọ̀dù lẹ́yìn tí máa ń bẹ̀rẹ̀ ẹgbẹ́ ṣé padà sí wọ́ọ̀dù yín wípé ẹ ràn wọ́ọ̀dù mi o níjọba abilẹ̀ tẹ̀ ti wá wípé mo ti padà dé sínú ẹgbẹ́ òṣèlú APC àbí ẹ̀ lọ rárá sí wọ́ọ̀dù yín. tọ́wá sọ ṣé mo lọ wọ́ọ̀dù mo padà lọ sí wọ́ọ̀dù wọ́n bá fẹ́ wò kan lọ bèrè ní Isanlu-Isin ward 1 mo lọ sí wọ́ọ̀dù gbogbo àwọn ọmọ tó wà lẹ́yìn mi ẹ padà ẹ tẹ̀lé mi ká lọ nú APC torí pé a ti bá gọ́vnọ̀ sọ̀rọ̀. pàtàkì wọ́ọ̀dù gbọ́ kan wọ́n gbà yín wọ́ọ̀dù padà. why not ṣé wọ́n wà náà ò nígbà mi ní wọ́ọ̀dù ní Isanlu-Isin ni wherever I go I'm a recognized leader now and that is my word even gbogbo àwọn ọmọ tó wà ní wọ́ọ̀dù ọ̀ǹgá lára ta ló kó wọn lọ́nú ẹgbẹ́ náà so kò sẹ́ni tó lè takò mí pé níwọ̀ ẹgbẹ́ ọ̀ ní ṣe kinní kan o why wọ́n gbà mí tọwọ́ tẹsẹ̀ náà ni àdẹ̀ǹbẹ́ ẹgbẹ́ lọ kódà mo tún ṣe àwọn ìgbésẹ̀ míì náà nígbà yẹn kó tó di pé gómìnà ó tún dalẹ̀